ó máa dùn fún ẹni láṣẹ tí Èdùmàrè. Ìwọ ti bá wọn jà á dùn láyé ẹ, gbogbo nǹkan adùn náà máa fi wá ẹ kiri. Mo kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ lórí ìlà, bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wà lórí TikTok, bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí bàbá mi Ẹnjìnìà Ọlá, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ́ ń ṣe ojúlówó ọmọ Yorùbá ń bẹ yẹn. Àwọn tó kù ọkàn wa yọjú ni, àwọn kan yọjú kíkiri tún ṣe o, kí la tún gbọ́ ń bẹ yẹn o. Kò kàn wọ́n kò ń ṣe kò kàn wọ́n kéèké kò kàn wọ́n. Ìjìnà ó làwọn kan ń wá bí Burkina Faso bó ṣe ń sáré sí kó ní ìdàgbàsókè láwùjọ ẹgbẹ́ ẹ̀. Àwọn ọmọ Yorùbá kan ti ń wò pé ó dàbẹ̀ ni pé a máa relocate lọ sí Burkina Faso la máa kó lọ. Èmi àti ìyàwó mi àtọmọ a máa talẹ̀ grandma yẹn àpapọ̀ mọ́ ti grandpa yẹ ká relocate lọ sí Burkina. Ohun tá a mọ̀ ṣe láyé tiwa nìyẹn, ká máa sá kiri. Ọmọ aládé kò sí ìlú tá a dé. Bó jẹ́ Ìdun ló ń gbé ìlú yẹn, wàá bọ́ ọmọ aládé ń bẹ̀. Kò ń ṣe pé wàá bá wọn. Mi ò fẹ́ mọ̀ bóyá Ìkàndù, gbogbo ẹ̀yin ìyá mi lẹ mọ ìrà tó ń pè ní Ìkàndù ni ó kọ́lé sí ìlú kan tó jọba síbẹ̀. Tó bá débẹ̀ tó bá bọ́ ọmọ Yorùbá máa yá ọmọ àlè. À ń fẹ́ gbọ́ pé ìlú kan ó máa ti tún ní tẹ̀síwájú, ó máa ti tún gòkè àgbà. Ẹlòmíì á kówó alájẹṣẹ́kù jẹ, ẹlòmíì á yáwó báǹkì ó gbérọ́. Mo ti rọ́ ọmọ Yorùbá rí nígbà ìwáṣẹ̀ tójú sì dúdú tó jẹ́ pé ó palẹ̀ mọ́ gbogbo owó bàbá ẹ̀. Ó yá ó gbọ́ pé ìlú kan ó tún wà tó tún sunwọ̀n, ibẹ̀ ló sá lọ sí. Lẹ́yìn ọdún 4 ló tún padà sílé pé kí bàbá dárí jìn. Ọmọ Yorùbá